máa ń jà fún properties tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tí mo fẹ́ dárúkọ rẹ̀ yìí. O ò gbọ́dọ̀ bá wọn jà fún ogún tó bá fẹ́ kẹ́mí rẹ̀ ogún tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tí mo ń dárúkọ yìí. Abẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ wo ni mo sọ? Ìpín ìṣẹ̀dá ìràwọ̀ erùpamọ̀ tí a mọ̀ sí Taurus. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May. Gbogbo ọmọ tá a bí láti 20 April, April 21, 22, 23, 24 títí lọ fi dé 20 May. Tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí, o ò gbọ́dọ̀ bá wọn jà fún ogún, o ò gbọ́dọ̀ bá wọn jà fún properties. Tó bá fẹ́ kí ẹ̀mí rẹ̀ ogún, ohun méjì ló wà ń bẹ̀. Iseda kí ẹ̀mí rẹ̀ má gùn àbí kí wọ́n ba ayé rẹ̀ jẹ́. Ṣé rí àwọn tí à ń tú àṣírí ni? Bẹ́ẹ̀ ni. Tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí, ìgbọràn sàn ju ẹbọ rírun lọ. Ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ. Yé bá wọn jà fún properties o. Don't fight for properties. If you fall into other day star, which is called Taurus, that is every one of you that was being born in 20 April to 20 May. Don't fight for properties. Má bá wọn jà fún ogún. Má bá wọn jà fún ogún o. Wọ́n bá wọn jà fún ogún, ohun méjì ló wà ń bẹ̀. Iseda kí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò àbí kí wọ́n ba ayé rẹ̀ jẹ́. Ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín. Wo kókókó là ń rán fádití. Bẹ́ẹ̀ ni, ìgbọràn sàn ju ẹbọ rírun lọ. Ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò. Orúkọ tèmi kò yípo padà. Àṣírí ìràwọ̀. Ẹ follow wa lórí gbogbo social media handles wa. Àṣírí ìràwọ̀, Mystery of Star. Nọ́mbà tèmi kò yípo padà. 08054 35 36 29. Ẹ máa pè kẹ́ máa WhatsApp ẹ̀. Bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀, àfọ̀ tútù. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń share fídíò wa. Ẹ ṣé ẹ túbọ̀ bá máa share káàkiri àgbáńlá ayé. Bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń share ẹ fọwọ́ yẹn gba lẹ́tà ayọ̀. Àṣírí ìràwọ̀ to the world. Má bá wọn jà fún properties o. Bó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ Taurus, ó léwu fún ọ.